ẹ̀yin olólùfẹ́ wa mú kí wa níbikíbi tí ẹ bá wà àkúdédé àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ Àkàràmọ́gbò tí ọmọ Òtúfẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá àtàtà mo kí wa nílé lóko gbogbo ọmọ Odùduwà mo kí yín o níbikíbi tí ẹ wà ní gbàbọ̀dé wọn ò ní fi Nàìjíríà ṣépè fún wa ní agbára Ọlọ́run ẹ̀yin ènìyàn wa ẹ wá wo fọ́nrán tí mo ti gbé wá ṣé ọ̀rọ̀ Nàìjíríà lè níyanjú ṣá ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Nàìjíríà ni mo fẹ́ sọ ọ̀rọ̀ ètò ààbò ṣé ó lè níyanjú ṣá the only solution ni eléyìí o the only solution ohun tó ń dùn mí jù nínú ọ̀rọ̀ fídíò mi ò ní sọ̀rọ̀ pọ̀ mi ò lè pariwo mi ò kì í ṣe China phone ẹ̀yin ènìyàn wa ohun tó ń dùn mí jù nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni wípé wọ́n mọ àwọn tó wà nídìí kìíní yìí tó bá jẹ́ pé ọmọ ilẹ̀ Yorùbá ló dánrú ilé ewu wọn á ti gbé wọn kí ni Adésínà ṣe táwọn DSS lọ gbé kí ni máa yẹn ṣe Adéyẹmọ Adésínà kí ló ṣe kí ni nǹkan tí máa yẹn ṣe kí ni Ìgbòho ṣe tó dẹni tó wà lẹ́yìn odi lénìí ẹ wo àwọn tó ń dà lúrú àlérò ní nọ́ọ̀tì lọ́hùn ẹ wá gbọ́ nǹkan tí bàbá Fálànà sọ nípa ẹ̀ wọ́n mọ àwọn pípù wọ̀nyí the reason why tí wọ́n fọwọ́n ra wọn lórí ni òye wa òun ni òye wa o gbogbo ẹ̀yin ọmọ ológun ẹ mọ àwọn tó ń dà lúrú àwọn agbénipa ẹ mọ̀ wọ́n ẹ mọ àwọn pípù wọ̀nyí kò sí àwíjàre kankan bẹ́ẹ̀. tá a bá ní tanra wa sọ̀rọ̀ Nàìjíríà lójútùú ṣá àti pé sódẹ̀ lè lójútùú ṣá ìbéèrè ni mò ń béèrè o ẹ dẹ̀ mọ́ bá mi dáhùn máa fi àwọn nǹkan kan hàn yín tó lágbára kì í ṣe tuntun ó dẹ̀ tún jẹ́ tuntun the reason why tó fi jẹ́ tuntun rèé mi ì tí ì rí largest gathering àwọn bandit tó pọ̀ tó báyìí rí ó wá mú mi rántí fídíò kan tí bàbá Fẹ́mi Fálànà ṣe níbi tí wọ́n ti ń dárúkọ Alimadu Sheriff gangan pé òun gangan ní bàbá àṣàlẹ̀ àwọn Boko Haram allegedly bí bàbá Fẹ́mi Fálànà ṣe sọ́ngbà yẹn even bàbá Fẹ́mi Fálànà pèdè kan pé àwọn rẹ́dì kó wá gbé àwọn lọ sí court tó bá ti ṣe tán tó wá jẹ́ pé irọ́ làwọn ń pa pé àwọn rẹ́dì pé kó wá sú àwọn sí court now n tó wá bà nínú jẹ́ bẹ́ẹ̀ jù ẹ wá wò wọ́n àwọn bandit lẹ́ ń wò yẹn o ẹ wá mọ̀ tó wá fọ́ ni alérò tí wọ́n ti ń pariwo tí wọ́n ti declare wanted ní defence headquarters l'Abuja ó tún wá lórí láyà lánàá ó jáde pẹ̀lú gbogbo àwọn lọ́gàlọ́gà ṣé bẹ́ẹ̀ rí tán kó kóra ó wá pèdè kan ó ní gbogbo peace deal táwọn ti ń ṣe tẹ́lẹ̀ látẹ̀yìnwá ó ní the reason why tó fi collapse ni wípé ìgbà kan pé wọ́n mú ọmọ òun ó lóun wá òun bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ pé láti lè gba ọmọ òun ó lóun bẹ̀rẹ̀ láti local government dé state level even dé federal level ó lóun wá rí i pé ọ̀rọ̀ yẹn ò lójútùú pé dín nìyẹn tó fi da gbogbo ẹ̀rú ó ní ṣùgbọ́n nísìnyí àlàáfíà máa wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé recently Pastor Ebuba ó sọ ó ní tẹ́ bá fẹ́ kàlàáfíà wà ní Nàìjíríà ó lẹ́ẹ̀mọ́ tẹ́ máa ṣe ó ní àwọn mẹ̀yà tí àlà ní kẹ́ ẹ lọ mú now ẹ wá wo tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara lọ́wọ́lọ́wọ́ báyìí fọ́nrán tẹ̀ ń wò yìí ìpínlẹ̀ Kwara ló ti ṣẹlẹ̀ lọ́sàn-án gangan làwọn bandit ya wọlé tí wọ́n fìbọn da orí everybody bọ́ ẹ̀yin èèyàn mi ì fẹ́ sọ̀rọ̀ púpọ̀ fọ́nrán tí bàbá Fẹ́mi Fálànà tí wọ́n ṣe mo máa gbé sí fọ́nrán àwọn bandit àná mo máa gbé sí a wá compare gbogbo ẹ̀ pẹ̀ lára wọn ẹ wá lè conclude èmi ti wo mo ti mọ bí gbogbo ẹ ṣe rí ẹ wá mọ̀ wípé ẹ̀yin gan wà lè béèrè pé ṣé solution wà sọ̀rọ̀ Nàìjíríà yìí tí solution bá dẹ̀ wà lọ́dọ̀ tèmi solution tèmi rí pé wà ní pé kọ́lọ́mú dọ́mù yẹ́ ẹ̀gbẹ́ tọ́lọ́mú bá ti dọ́mù yẹ́ ẹ̀gbẹ́ everybody á lọ face problem ẹ̀ wọ́n á mọ̀ bí wọ́n ṣe yanjú ẹ̀ ṣùgbọ́n àfi tipátipá kó wa pọ̀ yìí ó ń dá wàhálà lẹ̀ now ẹja kọ́kọ́ gbọ́ nǹkan tí bàbá Fẹ́mi Fálànà ẹja gbọ́n tí wọ́n sọ ẹja gbọ́n tí wọ́n sọ fọ́nrán yẹn lélẹ́yìí. That is very important.
who started the Boko Haram crisis in Borno State, a governor, Modu Ali Sharif, addressed the press 2 days ago and attempted to insult the collective intelligence and memory of Nigerians by denying any links with the dangerous, dreaded Boko Haram sect. I did reply him yesterday, and I'm expecting him to sue me, because he said he wanted to sue an Australian. You don't need to go to Australia. What you are looking for in Sokoto is in the pocket of your Sokoto. I'm ready to join issues with him, because not only did he sponsor that organization by providing funds for them, in 2003, he had a deal with the Boko Haram sect to get him to win the election. And if he won his re-election, he will compensate the organization. When he won that election, he appointed Alhaji Bugu Foy as the Commissioner for Religious Affairs to implement Sharia in that state. When the man attended the first Executive Council meeting, he discovered that they were all talking about contracts and how to steal money. So he went back to the camp, the Boko Haram camp, and said, where you send me to is Gida Barawi, the house of thieves. I can no longer be part of them. So he was asked to resign, and that was how Foy resigned from the government of Modu Sharif. So to say that you don't know them is the greatest lie. I was just reminded this morning by somebody from Borno State that something was missing in my press statement. That in 2013, 2012, October 10, Alhaji Modu Sharif was arrested in Cameroon on grounds of his Boko Haram connection. But the government here pleaded with the Cameroonian authorities to release him, because he's a big man here. He cannot be arrested. But 2 weeks ago, a special envoy of President Goodluck Jonathan, Reverend Stephen Singh Davis, told the whole world that Alhaji Sharif, the former Chief of Army Staff, Jerika, and some senior officials of the Central Bank of Nigeria have been funding the Boko Haram sect. Up to now, the government has not reacted to this very important information. So when you are looking for the sponsors of Boko Haram, I think we now know where they are. But what is very disturbing is the fact that currently Nigerian soldiers are refusing to fight. A part of Nigeria has been annexed by the Boko Haram sect, and they have named the place the Caliphate Republic. As of this morning, not less than 10,000 Nigerians are in Cameroon as refugees. They've left their homes, and we want to warn both the APC and the PDP, the two ruling parties in Nigeria, dominant parties, to stop politicizing the Boko Haram menace. What is required on the part of all of us is to unite and fight this dangerous phenomenon. But to start pointing accusing fingers because a former member of the APC has now moved to the PDP, where he rightly belongs. When he was with you, he was not a Boko Haram sponsor. Now that he has left back, he's gone back to PDP, he has suddenly become a sponsor of... Now, Alimadu Sharif Yeleni shifting egbe kan ni o. Yeah, you know well. Shifting egbe kan ti wọ́n celebrate ni. Kódà wọ́n ti sọ náà di elder statesman. Abebo, òun náà ti di elder statesman láyé tiẹ̀. Ìkan nìyẹn. Now, ẹ wá wo gathering àwọn ọ̀daràn lánàá. Because àwọn ọ̀daràn làwọn people yìí. Wọ́n jáde buoyantly, wọ́n ṣe bó ṣe wù wọ́n. But nǹkan tẹ́mi rò wípé according to ìgbà tá a wà ní ilé ìwé, wọ́n jẹ́ kó yé wa wípé a kà á wípé
ojúṣe ìjọba, the primary work, the primary assignment of every serious government only how to protect lives and properties of the citizens. But ní ti Nigeria kò rí bẹ́ẹ̀ o. Ṣé bẹ́ẹ̀ náà bá kí ló ná wọn kí wọ́n gbé bọ́ǹbù kí wọ́n pa gbogbo wọn dànù bí tí wọ́n wà lánàá yẹn. Torí àwọn àmọ́ pariwo insecurity automatically pẹ̀lú gbogbo ń tà ń rí. Ìjọba ò ṣe tán ni. Ṣé ìjọba fẹ́ sọ fún wa pé àwọn ò mọ̀ pé àwọn bandit fẹ́ ṣèpàdé? Ibo làwọn DSS wà? Ibo làwọn ológun wà? Ibo ni gbogbo àwọn intelligence gbogbo ẹ̀? Ibo ni wọ́n wà? Ẹ wá wo ohun tí wọ́n sọ Nàìjíríà dà. Ṣé yín kàn lè imagine pé nǹkan báyìí lè máa ṣẹlẹ̀ Nàìjíríà? Ẹ wá mọ̀ tó wá funny jù bẹ̀ ni wípé gbogbo àwọn ọmọ Yorùbá, we have to be very careful. Ká la ojú wa. Toro ti dé Ìlọrin. Ó ti dé ìpínlẹ̀ Kwara. Gbogbo ilẹ̀ gómìnà ni wọ́n ti gbà. Wọ́n ṣe àtáàkì lánàá ní Èkìtì local government nípínlẹ̀ Kwara. Automatically díẹ̀díẹ̀ wọ́n ń wọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun bọ̀ nìyẹn. Ẹ rí i pé mo ṣètò kan jò ní tí mo sọ pé ṣé gómìnà Ọ̀ṣun ṣé wọn ò sùn sá? Torí àwọn people yìí máa wọ Ọ̀ṣun. Tán bá wọ Ọ̀ṣun ṣé wọn ní wọ̀ ìpínlẹ̀ Èkìtì? Tán bá ti wọ̀ ìpínlẹ̀ Èkìtì ṣé kò ní dòǹdó? Ṣé tó bá dòǹdó ṣé kò ní kan Ògùn state? Gradually these people continue to spread their tentacles. Ìjọba ò dẹ̀ tí ì rí solution sí, but the only thing tó gba ọkàn àwọn olóṣèlú kan now is 2027. But it's unfortunate. Every day, àwọn people ń pa àwọn èèyàn tí wọ́n ń dá àwọn èèyàn lóró. Àìmọye ẹ̀mí tí wọ́n ń pa tí wọ́n kàn fi ń ṣòfò lójoojúmọ́. Ṣùgbọ́n government ò rí nǹkan kan sí. Ó lágbára. Ọrọ̀ ajé wo lẹ fẹ́ ṣe níbi tí ò sí ètò ààbò? Economy wo lẹ ń build níbi tí ò sí security? Tó yẹ pé àwọn bandit lè jáde lọ́sàn-án gan, they can do and undo and nothing is stopping them. Tí ò bá rí bẹ́ẹ̀ ṣé wọ́n ó jáde? Àlálérò ń sọ lánàá pé this is the largest gathering. Tó yẹ pé different factions of bandits ni wọ́n jáde. Wọ́n á ṣe deal nílùú tó lọ́ba tó níjòyè. Àwọn bandit náà ń ṣèjọba tiwọn nínú Nàìjíríà. Wọ́n ní àwọn territory tí wọ́n ti occupy. Tó jẹ́ pé even gbogbo àwọn locals tí wọ́n wà ńbẹ̀, until they pay a certain amount of money, wọ́n bí wọn dá kí wọ́n sọ pé àwọn fẹ́ lóko, àwọn fẹ́ lọ harvest gbogbo tí wọ́n gbìn. Òun ló ti wọ Kwara yìí o, Ọ̀ṣun. Ó lágbára o. Ṣé rí èmi ò wá lọ́rọ̀ bá gbogbo ayé sọ ju gbogbo àwọn ọmọ Yorùbá lọ. Ká tètè lajú wa, ká láti wa. Wọ́n ti yí wa ká o. Àfi tá bá kàn tanra wa lókù. Àwa dẹ̀ la máa gbára wa. With what I'm saying now, èmi ò rò pé government ní nǹkan kan tí wọ́n fẹ́ ṣe fẹ́ anybody. Lẹ́yìn kí wá gbára wa. Àwọn ọmọ gbìyànjú níwọ̀n táwa ayé lè ṣe ká mọ̀ sí àwọn èèyàn létí, ká jẹ́ kẹ́ ẹ máa mọ bí gbogbo nǹkan ṣe ń lọ. So that oníkálukú á lè tètè pé àrò àtọ̀dọ̀fin inú ẹ̀. You see what is going on? Government to ìjọba ò rí nǹkan kan rò mọ́ ń sìn. The only thing you can see them doing is about 2027. Àwọn tá a kọ́kọ́ fún lọ́dún mẹ́rin tá a ti rí nǹkan kan tẹ̀ sí tó ń sọ̀rọ̀ 2027. May God help us. Àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí. Èmi kàn ní kí n mú wá ni torí tá a bá ń rí gbogbo eléyìí ojú wa yìí gbà. Ojú wa yìí gbà. Ṣùgbọ́n náà tí ó bogun Nàìjíríà lọ. Kájú ọ̀gẹ̀dẹ̀ sókè nígbà ìgbà, kájú àdá sókè nígbà ìgbà, ibi pẹlẹbẹ náà ló fi ń lélẹ̀. Kò sí ọgbọ́n kan tí wọ́n lè dá sí ọ̀rọ̀ ìlú yìí ju pé ká pín. Kò sí Àbújá kan báyìí lọ́rùn ọ̀pẹ. Kò sí Àbújá kan lọ́rùn ọ̀pẹ. Kò sọ́gbọ́n tá lè dá sí o. Kò sí o. Wọ́n á ti lọ gádà gbogbo community. Wọ́n á lọ fẹ́ ṣe peaceful meeting. Wọ́n á bá wọn sọ̀rọ̀. Nínú ìlú tó lọ́ba tó níjò, wọ́n á ti kó bọn wá. Mi ò ríru eléyìí rí látọjọ́ tí mo ti. Mi ò gbọ́rú ẹ̀ rí. Fáwọn ọmọ ológun wọn ò lè defeat àwọn Boko Haram. Now ìjọba wọ́n rányàn pé ọ̀gá ológun Nàìjíríà àti ọ̀gá àwọn ọlọ́pàá àti ọ̀gá àwọn DSS wọ́n pè wọ́n sí wọ́n ń ṣe mítì lórí ọ̀rọ̀ ààbò ilẹ̀ Kwara.
wọ́n ló yẹ kán lọ dá permanent military base sílẹ̀. Ṣé ìyẹn ni solution? Ẹ̀yin ènìyàn wa. Ṣé ìyẹn ni solution tó wà ńbẹ̀ ni? Lóòótọ́ ó lè ní àdínkù, ṣùgbọ́n ibo làwọn atiláwí ò lè wọ̀. Ṣé wọn kì í wọnú army barrack lọ tí wọ́n á lọ ṣọṣẹ́ ńbẹ̀ tí wọ́n á dẹ̀ jẹ lọ? Ṣé kò kí ń ṣẹlẹ̀? Ó ń ṣẹlẹ̀. Àwọn Boko Haram wọ́n á wọnú army base lọ, wọ́n á dẹ̀ ṣọṣẹ́ ńbẹ̀, wọ́n á dẹ̀ jẹ lọ. Ṣé kò kí ń ṣẹlẹ̀ ni? Ìkan ṣẹlẹ̀ lÉkòó nínú ọ̀sẹ̀ tó kọjá yìí. Níwájú kò jìnnà sí Ọ̀jọ́ barracks níbi tí nǹkan ti ṣẹlẹ̀. Wọ́n kó wọn bọlẹ̀ ni wọ́n pa àwọn èèyàn ńbẹ̀, wọ́n dẹ̀ lọ. Torí wọ́n mọ̀ pé tí èrò bá ti rán ẹ task àti gbogbo nǹkan dàrú, àwọn náà àwọn máa rin èrò, wọ́n á dẹ̀ lọ. Kí ni àwọn nǹkan tí àwọn aláàbò ń lò? Ẹ fún àwọn local security wa, ẹ fún wọn ní agbára. Ẹ fún wọn lágbára, wọ́n á lo nǹkan baba ńlá wa, wọ́n á lò mọ́. Wọ́n á lò mọ́. Àmọ̀tẹ́kùn, I think wọ́n náà ti fún wọn ní agbára ń sìn lámọ̀tẹ́kùn. Yes. Ẹ jẹ́ kí àwọn náà gbé certificated nǹkan tó ń gbé sọ́wọ́. Ẹ jẹ́ káwọn àmọ̀tẹ́kùn wa náà gbé sọ́wọ́. Ẹ wá rí pó jura lọ. Ẹ rí pó jura lọ, kì í ṣe ọ̀rọ̀ ẹnu kọ́. Ó pọ̀ ńlẹ̀. Ẹ mọ̀ pó jura lọ. Ẹ̀yin ẹ jẹ́ káwọn àmọ̀tẹ́kùn náà gbé nǹkan táwọn náà ń gbé sọ́wọ́. Káwọn governors wa kí wọ́n kọ́ empower àmọ̀tẹ́kùn, káwọn náà gbé AK kan gbé sọ́wọ́. Ẹ wá mọ̀ pé ó jura wọn lọ. Torí pé àwọn á lo nǹkan baba ńlá wa, wọ́n á lò mọ́. Wọ́n á lò mọ́. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin ènìyàn wa, ẹ wo ohun tí a gbé wá kẹ́ ẹ ti gbé yẹ̀wò nìyẹn o. Bó ṣe ń lọ káàkiri, ẹ̀yin náà ẹ mọ̀. Kogi state, Kwara state, àwọn méjèèjì wọ́n jọ lẹ̀pọ̀ ni. Wọ́n yọ Kwara, wọ́n yọ Kogi kúrò nínú Kwara ni. Ìkọ̀kan ni wọ́n sún pọ̀. Wọ́n ní boundary pẹ̀lú Èkìtì. Wọ́n bẹ́ẹ̀ yẹn. Majority Kwara state they are Yoruba. Out of 16 local government, 14 local government ní ti Yoruba ńbẹ̀. 14. 2 local government ní àwọn dìdìrín wọn yẹn tó ń sọra wọn di kọ̀rọ̀jọ̀gbọ́n. 2 local government ó ní títí wọn. 14 ní ti Yoruba. Nínú 16 local government wọ́n ní ní Kwara state. Báwo ni minority oúnjẹ gàba lé orí majority? Ṣé rí pé this is the time tó yẹ ká sit tight. Àwọn kọ̀ọ̀kan lọ lábẹ́ tí a ti fẹ́ fọ́n síta lórí ọ̀rọ̀ security. Àwọn kọ̀ọ̀kan ti ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀ tá wà. Àwọn kọ̀ọ̀kan ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Tó bá di tásìkò náà ẹ ti máa gbọ́. Mo rí pé this is a very good wọ́n ti gbégbèsè akin. Wọ́n gbégbèsè akin kan. Ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀, ẹ ká lò bẹ́ẹ̀. Ẹ̀yin ènìyàn wa, bó ṣe jẹ́ nìyẹn. Bó ṣe jẹ́ nìyẹn. Kò sí solution o. The only solution náà ni a mójútó ọ̀rọ̀ ara wa. Àwọn local security wa, àwọn la gbọ́kànlé jù nílẹ̀ Yorùbá. Àwọn ni a gbọ́kànlé. Àwọn ọdẹ wa, wọ́n ní nǹkan tó fi ń regbó. Ọdẹ tó lọ oko tó rírin tó pin àwọn ọdẹ apẹ́fọ̀n. Ṣé rò pé ojú láńsàn ni? Kì í ṣojú láńsàn. So bó ṣe jẹ́ nìyẹn. Àní rí jù báyìí lọ. Thank you.